Welcome to Ogbaska TV channel. It's sin against Sunday. Ọlọ́run dẹ̀ rí inú mi. Ṣùgbọ́n mo ṣe rántí gan ó irritate mi. Ní ṣe violence kó má dà pé èèyàn take side kò yé yín. Ẹ jẹ́ ká gbádùn guest speaker wa. Ẹ ṣé gan, thank you for listening. Guest speaker, fire away. Okay, my boss, mo ti gbọ́ no violence. That's my husband friend. Àwọn ọ̀rẹ́ ọkọ mi látàrí alálùmọ̀lẹ́ Frederick. Welcome, sir. So, mo ṣàwá lọ sí ìní. Bọ̀ ọkọ̀ ìgbàdá ò lè gba ọkọ mi. Ó ní ìyàwó tó gbòdì lé o. Ó ṣe ọmọ mi. Mo like baby yìí wà láì. Àwọn ọkùnrin tó bá ń jẹ́ ìtùnà máa ń pàdé ìyàwó tó jókòó. Gbogbo conversation bíìsì àti ìṣèlú ọmọ àlè ìṣèlú mi ó tẹ̀lé téèyàn ẹni tó tẹ̀lé téèyàn. Fọlákẹ́ máa pè ẹ́ padà. Wọ́n ṣáà tẹ̀lé wọ́n ṣáà gbé lọ́dọ̀ mi ṣé báwo bá ṣe máa ń fọwọ́ ara wọn ṣe ra wọn. Máa pè ẹ́ padà Fọlákẹ́. I saw it in Lagos chat. Ó wá sí wọn níwọ̀n ìgbà tá a ti ń fọ̀rọ̀ ẹ̀ lórí Instagram. Few of my friends talking because they bring the account number. This person you are dragging is not like this. Ele man for what share, man for what share back on. Other, mo ṣe àìṣe pé ṣe pé tó bá sọ owó yìí tèmi dá fún. Ẹni tó bá sọ owó yìí náà kò ní tọ́mọ sínú ọ̀n torí pé ọmọ onítọ̀ wà yìí. Ẹ sí ọmọ yìí lẹ̀, ẹ sí ilẹ̀, ó ti blọ́ọ̀gì ọ̀rẹ́ ní kó máa blọ́ọ̀gì lọ. Mo ṣe àǹsọ bẹ́ẹ̀ ní orí page mi pé irọ́ o, ẹ sí ọmọ yìí lẹ̀ o. Ìpè ẹ sí ilẹ̀ o, ẹ jẹ́ kí ó ṣe nǹkan tó máa ṣe. Please, nípa ẹjọ́ kó ṣe nǹkan tó máa ṣe sínú ìkọ̀ọ̀kan táwọn ọ̀rẹ́ yìí wọn ò gbọ́n wọn wá lọ sanwó wọn ṣà lọ sanwó ìyá yìí ti gba 70,000 lọ́wọ́ wọn ó ní 70,000 tó ń ṣàtìgbà 70,000. Ó fi 20k gba 70. Díẹ̀ yẹn wá upload the receipt rẹ̀ pé thank you for the person that pay orúkọ ẹni bí wọ́n bẹ̀ ṣí lè gbé olórí burúkú ọmọ àlè mi ọmọ tó ń pè máa ń gbọ́ ìran ìyá àti ìyá ìṣe sí ìwà sọ fún ẹ̀ bí wọ́n fọ́n ṣe wá dé ilé ayé tó ń ba ilé ayé jẹ́. Okay, ó lọ attend síyàn kan bẹ́ẹ̀ yẹn ni. À ń dúró. Yetunde Onífádé is the way, I think the way she placed her phone, so it's not louder than that, unfortunately. And me, I don't have speaker. Ẹ jẹ́ kó, no. Ẹ má worry, ẹ má gbọ́ kó ọ̀rọ̀ yín ò ní dùn lẹ́nu mi ẹnu oníkan láti gbọ́ whatever. Ẹ má gbọ́ lọ, ẹ já enjoy ẹ papọ̀ kò ní mí ni. A ti ṣiṣẹ́ tán, wọ́n ti jẹ gbèsè tèmi yìí bẹ́ẹ̀ ni. Mo ṣì wà lórí workstation mi tẹ́ bá fẹ́ gbọ́. Ó ti padà dé. Àwọn èèyàn ṣàtúwá sanwó, wọ́n á gbé síbẹ̀ bó ṣe gbé sílẹ̀ yẹn. Wọ́n ti bọ́ ní gbèsè sanwó tó bíbọ̀. Mẹ́sẹ̀jì tí bíbọ̀ wá sẹ́yìn sí ní pé ó wá sí mọ́ọ̀tì ọ̀rẹ́ mi tó ń ṣe àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe bring account number will pay for her this person is not like this to her tó bá wọn ní Manchester wọ́n ṣe like somebody like this to her ọmọ fowó ṣeré ní òkè tó kàn sí òye fún yàn pé tó bá tẹ̀ sọ fún wọn ó lè fi pọ́n lọ́ndẹ̀ tàbí abẹ́gbọ̀n ṣáà ń kọ́ sílẹ̀ àmọ́ pápá Instagram rẹ̀ ní ọkọ̀ ṣe mo pín ìbọn mi láì pín ìpín àmọ́ ni mo ṣe ní Jáde sáwọn bàtálíọ̀nù ẹ wá bí o. Ẹ̀kan káàdì ni bẹ́ẹ̀ ni mo ṣe lọ kọ sílẹ̀ pé please follow my sister page. My sister is selling cream. Her cream is very good. Cream and gum you will for the past 5 years. Bẹ́ẹ̀ ni a máa fún ní free advert if má worry. Ó clean, ọmọ ní ẹ. Ó smooth, ó ṣe. Cream and gum in town. Mo ṣáà ní ẹ fẹ́ gbọ́ mi polówó cream ẹ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ síta o ẹ jẹ́ kitchen club àgbẹ̀ o kọ́ lè fẹ́ gbọ́ mi polówó cream o kọ́ lè bọ̀ wíìtì o. Family business ni o ẹ ṣàánú ẹ o ó fọ́ ni o. Kò lọ́kọ̀ o. Mo ṣe kírìmù wèrè títí ń bọ́ láǹkà yẹn. Ṣé ẹ pé gbogbo ọwọ́ wọn ló ti jẹrà? Ẹ wò tí máa wọ́n lo kírìmù ẹ̀gbọ́n mi fún 5 BBA. Ẹ wọ ara mi, ẹ rí mi. Ẹ máa rí mi láti rè, ṣé kí ni kí n jóná rí?
tí ò jóná rí. Tẹ bá lo cream ẹ̀gbọ́n mi, kí ló dé yóò fi ṣe pé bóyá pé. Má ò rí ìlò platform mi. Ẹ lọ fly ẹ̀. Bí organic ni, wọ́n táwọn fẹ́ kó máa sáré ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan báyìí, ẹ ṣì di yellow, ọ̀tún náà di pink, ọ̀tún náà di purple. Bí Bọ́lá Ṣòde bó ṣe wà yẹn, kò lè gbé ara ẹ̀ jáde. Gègé. Àwọn ọ̀rẹ́ wà wá ìdílé ni àwọn ọ̀rẹ́ tó yẹ kó wọ́n ní wọ́n ti bá ṣe láti wọ́n máa ń wọ kiri sí lára ni wọ́n máa pa kiri sí lára ni láàárọ̀ kó tó lè wọṣọ tó bá fẹ́ jáde láyé skin ara ẹ̀ tẹ́ bá rí díẹ̀ ó ti kàn sí ilé ẹ̀pá ó ti kàn sí ilé aláìlé ẹ̀pá. Ọjọ́ tí olórí burúkú ṣì bèbí tó ń tẹ̀lé kiri tọ́jọ́ ọjọ́ tí a lọ sí dédé ṣẹ̀hún bímbò bẹ́ẹ̀ bímbò ṣe yóò ní òòjẹ́ ó ní fi yàrá jẹ́ yìí ìwọ́n kò kàn wá rẹ̀ títí yàrá jẹ́ yìí jẹ́ yóò dáṣá. Ọkọ̀ ìjọ èmi mò ń ṣùgbọ́n mo dákẹ́ ìwọ ṣẹ̀ máa ní èmi ti di ti pẹ́. Wèrè lọmọ gẹ́ọ̀ yìí ṣá. Òun kọ́ sọ lórí Lemsco. Wá ṣe láìsí kí ìṣe lọ́ máa fún pankéèkì lọ́ máa mú kọ̀ọ̀kan lọ́ máa fún ìṣe lọ́ máa ṣe tó ní mo fẹ́ wá ṣe láìsí kiri láti ọ̀la ìdílé. Bẹ́ẹ̀ ni àwa àyáláyà wà lẹ́yìn ẹ̀. Nǹkan tá a lè bá ti bàjẹ́ ó máa bẹ organize ó máa bẹ ṣe cream ẹ̀ slow and ó lè ṣiṣẹ́ gidi ni so mo ṣàlọ sílẹ̀ pé ẹ jẹ́ àmọ́ tó di polówó cream ẹ̀ gbọ́ mi ò triple out glow she sells cream Regina Chukwu sister mo ṣàn ṣe àbúrò billionaire aṣẹ̀ṣílẹ̀ nílẹ̀mọ̀ àjẹgbèsè sílẹ̀ kiri kan she agrees the loud kiri kan mo ṣàn fẹ́ẹ̀mì ẹ̀gbọ́n mi rẹ̀. Mo ṣàkúrò mi mo ṣàtiwọ́n lẹ̀ wọ́n ṣàṣèwé wọn tó bí ìwọ lọ́wọ́ lọ́kọ́ sílẹ̀ pé ó wá lọ sákùn ibi tó rẹ̀ mi ti ṣèbí ìjàkadì wọ́n ní ká làwọn olórí burúkú ṣe yìí ọmọ àlè yẹn ní ìjẹ́ fún ní information ló fẹ́ kọ́ jáde ó wá lọ́kọ́ sílẹ̀ pé àwọn ọ̀rẹ́ onígbèsè yìí bí ìwọ wá kọ́ sílẹ̀ pé disgraceful billionaire sister no fit pay 30,000 like for hey so disgraceful ẹ wá mọ̀ nǹkan tó ti yà mí sister mi. My billionaire sister. Be there for my own billionaire sister. Hey! Tí mo gbọ́ yẹn, ó dàbí pé wọ́n tún nọ́ọ̀sì ní orí mi, pé nọ́ọ̀sì wá fò pọ̀ yẹn. Yeah, people have grown for the win. Yeah. The Instagram, our page on Facebook is Regina Chukwu people have grown. Instagram people have grown. TikTok TikTok Big Gina, follow her. Ó máa ń ṣe matchmaking lórí TikTok o Big Gina ní stay. Regina Chukwu Chinedu. Ó máa ń ṣe matchmaking, she is very active on TikTok. Ó máa ń ṣe admin for TikTok. Àgbájíta ni. Ó máa ń bọ̀ ṣe tẹ́ bá ti ń gbọ́ Big Gina. Àtọ́rí TikTok láti fún Big Gina yẹn. Big Gina anywhere tó bá wọ̀ lórí TikTok báyìí. Ó máa ń bó káàdì, ó máa ń di lion, di scorpion, di gbogbo ẹ̀. So bó ṣe lọ sí bó ṣàṣẹ bíbí mo ṣe yẹ àbú ẹgbẹ́ billionaire sister ló ti pè like 30,000 kiri kan kiri kan. Ẹ wo ẹyin tèmi níṣẹ́ lọ́dọ̀ ẹni tó wọ́n gbá màmú mi lórí bí mo ṣe ti nìyẹn. Ní ìwà gbogbo nǹkan tí ọmọ tí gbogbo wọn ti ń pòṣè wọn ti ń pòṣè fún evidence mo lọ lórí burúkú ni wọ́n máa ṣe lẹ́mu. Ẹ kọ́ bá rí pé mò ń tẹnu mọ́ pé olórí burúkú ni wọ́n máa ṣe tààmú mọ́ wọn dáadáa. Mo kọ́kọ́ ń pòṣè sórí status mi pé kọ́ lè rí o. Títí bá bẹ̀rẹ̀ kì í ṣe pé máa sọ pé ọmọ yìí ó ti burú jù because wọ́n lè nǹkan fún mi ní Manchester mo lè dúpẹ́ pé wọ́n ní ọmọ yẹn aṣẹ́wó ni wọ́n ń do kiri. Yóò ní nǹkan fún mi. Ẹ ṣàfáwà náà star. Torí tó bá kọ́kọ́ gbọ́ ó ti burú jù tó bá fẹ́ wá ṣe bẹ́ẹ̀ lẹ́dùn pẹ̀lú mi wọ́n máa sọ fún ẹ pé má lọ síbẹ̀ o rọra sí ilẹ̀ o ṣáà rọra sí ilẹ̀ mo láì fi ìbàjẹ́ torí for the fact pé òní wá sọ́dọ̀ mi wá ṣe wèrè. So mo like to say for my kọ́kọ́ fún ẹni wọ́n ní pé be careful I love it. So bí mo ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣí ẹ ṣó yìí. Mo kọ́kọ́ lọ gbé òun lẹ̀ torí mo mọ̀ pé ti ṣe yìí ìyẹn wá kí ni mo máa pè ìyẹn wá wé ìfẹ́ sí bàbá wa parí. Ọmọládélé mi, thank you very much. Thank you, I appreciate. Ẹ fún one star fake yìí o. Àwọn méjèèjì yẹn sórí wọn jẹ́ sí ibùn aláyọ̀ yẹn ó ṣe èyí kan nínú wọn tó ń pè láìdé wọn bá dèdè lẹ́yìn tó dẹ̀ bá dèdè ṣúàlè àgbà mo bẹ̀rẹ̀ sẹ́tẹ̀ ni mo ṣe yíyan kúrò ní
So Musa no muari bí mo ṣe post it. After tí mo post it, bí mo ṣe ní ẹ̀yin tèmi wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ bí mo ṣe post bí ọ̀rẹ́ mi kan ṣe di wàhálà. Dayo Ogundai ní Clark bó ṣe wá nìyẹn o àtọ̀hún ni o. Wàhálà èmi jẹ́ nǹkan tẹ́ pé ti máa ń bínú mo máa ń ṣẹ̀yìn lọ́jọ́ bá sọ fún mi pé ó ti tó akọ́ máa ṣe yes ma ẹ ṣe ma màmá continue nǹkan tí mo ṣe lọ that's my kind of person tó lè fi ìfìjẹ́ bí and I've left these people for 2 big years tí mi ò bá sí mo tí mi ò ṣe tó ń ṣe different things tó ń gbé wá bá mi. Mo ṣe. Ẹ máa ran etí ni o kò láòdù jù báyìí lọ. Gbogbo ẹ̀mú tí kò ṣe torí ṣéǹjì náà nǹkan tó ń sọ àti nǹkan tó ní sọ mo kó ṣe ní oṣù ní tó máa ń parọ́ tàbí tó máa máa ṣe ṣéǹjì sí ní kọ̀ọ̀kan àná tàbí jọ ní oṣù gbé voice message ṣe. Bímbọ́ Adébọ́lá sọ̀jà tí kò fẹ́ jà fún yàrá ìjà ẹni. Something like that. Wọ́n sọ pé mi tó bá ìdílé ní ẹ̀sìn tàbí ó fi tẹ̀ disgrace fake life. Inside me and you wey dey live fake life. Bímbọ́ ìwọ́n tẹ́ pé tó bá fẹ́ ṣe pàtí wọ́n yáwó fi ṣe pàtí ní with evidence and proof. Jay. Where is the tell if I say do Bímbọ́? Oh, the grocery dem for do. Mo kú. Escort yẹn náà. Mo gbé o. Escort yẹn náà. Jésù. Lọ́sùn ní náà. Me, I spend my own hard-earned money. You know what I'm doing? So, I'm going to burúkú ni ẹni Bímbọ́. Ṣé cream tó ń ta cream ni? Èyí pa o. Eléyìí pa o. Jésù. Jésù. Èmi ò mọ̀ pé bèbí fọ́ gbogbo tébù ṣá. Ó fọ́ tébù o. Pẹ́tẹ́pẹ́tẹ́. Ẹ fún wa ń star o. Ìfì ti fọ́ gbogbo tébù ó sún náà. Má tiẹ̀ gbọ́ rí ó máa gbọ́. Gbogbo wa tàkàn tiẹ̀ ti gbé ó máa gbọ́. Èmi ni mo máa ń kọ́ sọ̀rọ̀. Gbogbo àwọn tó bá ń disrespect ni máa ń ṣe àgọ́ tó bá máa ṣe. Èmi tí mo jẹ́ Yorùbá gan. Mo máa ń kọ́ náà lè jù lọ. Kò ní ìkọ̀kan. Pinky Pius mo mọ́ra. Ìyẹn ibi tẹ́ bá ti tì lọ ilẹ̀ ló lọ. Ìgbọ̀n rárá. Apparently, mo gbọ́ pé wọ́n ní Bímbọ́ ló ń tì náà wá sáwọ́ nílé. Ó ṣàṣẹ èmi ni kò wá fèsì kí ẹni tó ń fèsì lẹ̀ kíní kan èmi ni kò wá fèsì ó ti lọ Facebook àwọn náà gbóhùn dára ráùtì ìwọ tó ń sọ tó ní òní lọ sí ráùtì yẹn pẹ̀lú mi ó dẹ̀ lọ blog mi sórí orí WhatsApp. Ọmọládé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ráùtì sí kíní kan fún wọn pé like so make sense. Go make sense. So make sense. Go make sense. Ìgbà tí mo ti ṣe so a lot of people àwọn èèyàn tó ní ọpọlọ àwọn èèyàn gidi lára àwọn tó wà Manchester tó lọ́pọlọ tí Ọlọ́run bá lè tẹ́ wọn tí ẹ pé nǹkan wọn ò ní bàjẹ́ tí ẹ pé tí wọ́n máa já ayé wọn máa já ayé wọn ò ní bàjẹ́ nǹkan wọn ò ní bàjẹ́ nǹkan tó bá ti náwó síbẹ̀ lọ́lọ́run máa bàbá mi ṣe fún wọn tó bá pé 100 answer kó tó kọlẹ̀ bọ́ náà ti ṣì fún wọn wọ́n pé èyí wọ́n bá mi sọ̀rọ̀. I've known you for long. Everybody knows you're doing to market. So to be alone, má bá wọn mọ ìwọ̀n ṣe fún mi. You people called me. Àwọn tó dẹ̀ pé ní ẹni ìfẹ́ ṣe àìgbọràn sí wọn because wọ́n jì mí lọ. Wọ́n jì mí lọ ẹni tí ò bá ti fẹ́ dàgbà ló máa ń tẹ ojú àgbà mọ́lẹ̀. Mi ò wá mọ̀ nǹkan tí mo lè ṣe because last year December we went to a party. Àbọ̀ ìyá ọmọdé ló dìde sí party yẹn. This bastard shit baby was playing tantrums. Ó sọ èdè pé mo ti fẹ́ kọjá ó fẹ́ jẹ ìgbà ni ó fẹ́ jẹ ìtúbi.
ẹni tó ń ṣe pàtí lọ́jọ́ yẹn mo pè é níbi ní pàtí yẹn mo sọ mo ní kí ni ìjà ń pàtí nǹkan sẹ́ni tó bá wá pàtí yẹn tó bá ń jà ó máa tẹ̀ yẹn àtẹnudẹ́ ìjà àti fáìkà àti fàyèsí inú ìdì máa ń lù pa níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé nǹkan tí mi ò gbà kọ́ ṣe fún mi mi ò ní ṣe ní pàtí but then I was boiling wọ́n á pe ẹni tó ń ṣe pàtí. Ẹ manage audio yìí bẹ́ẹ̀ ẹ má bínú. And still people don't want the party and sorry. People, the statement people were making on that party was, this is to change. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ fún 1 star o. This is to change. Because in the things there are a lot of people know. So, wọ́n ṣáà sọ fún mi, wọ́n ṣáà jẹ́ mi pé bí ṣe pọ́n mi lọ́wọ́ ọlọ́run á fún ẹ lé ìwọ́n ṣáà sí ẹ ṣáà ṣe. And now go, I told few of my friends and I told my husband. People don't know why I didn't want to keep quiet. Anytime, any day, any gathering, if I get you one day, see my guys to make it man. Or join me with the German. So anything to watch any. When you want to more to me, anything they see my German them tell you that it's that to share. I won't just see. So Pretty mommy boy ti comment. Ó ti dá. Another show loading soon. Please, it's like your ẹjọ́ ẹ dúró èyí tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ ni ẹjọ́ nítorí Ọlọ́run. If he ti comment ní sùúrù jẹ́ n kọ́kọ́ pọ̀ sí bínú. If he said ojú mi kan spot comment ẹ ni. So Pretty Mommy Boy said, "Is the way I place the phone. Another show is loading." Otida. Please, Joe, I want to beg on behalf of my non-violent fracas nation. We, the Solomakindey's Association of Gbeborus on Facebook. If your page is on private, please unprivate it. Just so but don't worry, if you want to keep your privacy private too, don't worry. Information minister like me, Oshamakanaki, Queen of Solomakindey's, I will broadcast it, okay? So just so you know, in case Thomas stress area, I want my bed broadcast here, ma worry. Oh yeah, Magbo. I'm a rock 40th birthday, ma worry. Surprise ẹ máa bú mi ń bẹ̀jẹ̀ gbọ́. Pretty Mommy Boy, send it to me. If you want me to play it, send it to my WhatsApp. Èmi á kú bá yín play. The reason why I came out to do this is that Pretty Mommy Boy, send it to me. If you want me to play it, send it to me. I am here. I'm here to help you people's career. We didn't discuss on a particular price, and I'm not the one that is going to sort them out. I didn't send any. Send it to my WhatsApp. My WhatsApp number is on this page. You can just click on the WhatsApp.
Send it to me. I didn't do anything. It's my sister that is paying for everything. So, can you say, I want this? Marty, order lórí Amazon. I swear. You know I don't do show. No, but they didn't know that it's my sister that will be paying. They thought that if you know my bad negotiation, say, oh yeah, you can't pay that. No, knowing that my sister the first somewhere. Put it on no one pay back or somewhere anything. She's the one that wants it. She's the one that saw that put the bills, everything. So I only came out. Me, that's the last one information. I'm waiting for them because when one issue the video, so they about go copy on my say, okay, buy on that. Only information, so say that. Only information, so you know something, I want to ask of you. If you Biko, send the audio. Biko. Anybody to move out to that door, I said to my sister, I be Igbo, I know the Yoruba. Gege. I be Igbo. Go see our book of consider that you want them away to the system and go come down, go come and go say, yes, it happened. What's happened? That is me. Mi ki okiki ogo mi ki ṣe show ni but ma upgrade pẹ̀lú speaker mara speaker nsin. Orúkọ lórí Facebook ni Ìbùkún Akínwálé. Orí Instagram she baby. Gege. Orí TikTok she baby. Nǹkan tí bá ṣe ló fẹ́ ṣe. Tí bá lọ party, tí bá ń jó, a sì ní fídíò. Tí bá lọ party tí mo jáde, tí mo lọ náwó. Ìbẹ́ ló máa wá dúró sẹ́yìn. Ló máa wá dúró. Ìbẹ́ lòun náà fẹ́ náwó. Tí n bá lọ party tí mo jó, èmi jẹ́ nǹkan jẹ́ pé ẹni tó bá ti mọ̀ mí lórí Facebook tó ti ń follow me for long. I like dancing. Tí n bá lọ party tí mo bá ń jó, tí bá ń ṣe kíní, ìbẹ́ lòun náà máa ṣe. Tí bá wọ party, tí bá ṣe wọ́n bá jọ́ọ̀lù. Tí bá wọ ọ̀dẹ̀ ó máa wà jíjà. Nítorí èmi máa jó tí mo máa fi lọ. Bí n jẹun, bí n mọtí, bí n mu sìgá. But many wèrè wà ní. Ẹ bá ń bẹ̀ kó send audio èmi máa kú play kí ló kan rú àwa yìí. Wọ́n jà lékejì kan wà. Ẹni ní máa dárí sí mi, I'm sorry. Olúwa dárí sí mi. Àti Catholic, I don't understand what you mean be. Ọmọ gbòjì, ọmọ àtọ́pẹ́ máa ń fi gbọ́ràn gbó ni. Fi gbọ́ràn gbó, fi sìgá ran sìgá. Ìgbà tí mò ń bá rẹ̀ mo sọ fún pé ó ò lè mu sìgá lẹ́gbẹ̀ẹ́ ni ọlọ́gbẹ̀ẹ́ ni. Ó máa ń yọ mu ni. Ó máa ń yọ mu ni. Power nínú igbó, power nínú sìgá. I love dancing. Àti bí àfi ṣe bóyá nǹkan tó fi ṣe tó fi mú mi nìyẹn. Ijó yìí, mi ò ń jẹun pàtí, mi ò mọ sí ìmọ̀ sí rí ilé ayé mi. Àtọ̀jọ́ tí ìyá mi àti bàbá mi ti bí mi. Gbogbo wa lè wá ní o, Regina tẹ́lẹ̀ yẹn kò mọ sí. Àmọ́ sí. Èmi wá bìrì pé nǹkan tó kòrò kí làwọn èèyàn máa ń rí nínú ẹ̀. Wọ́n ṣe ti rọ́kọ̀ mi bíórì yìí. Èmi kan máa lọ́rùn àpò bíórì lọ́kọ̀ mi. Mi ò ń jẹun. Ṣíde ìyẹn tẹ́ rí pé ó ń ṣe díjẹ òun lo góòlù. Tẹ́ bá bẹ́ẹ̀ ọjọ́ kìíní àná tó ṣe fọ́tò ṣìtì tó kárí ilé ìjìtì torí ìyá àti ẹja yìí. Ó dẹ̀ mọ̀ pé èmi láìsí ká máa ṣe fọ́tò ṣìtì kéèyàn máa lùkù náà kó máa lùkù èmi láìsí ẹ̀. Èmi kọ́lọ̀ ṣáà ti máa pèsè kí máa lùkù kí fẹ́ jáde kẹ́rí kí máa kọ́ tó èmi láìsí ẹ̀. Mo ṣe fọ́tò fọ́tò ṣìtì tó máa ṣe ní ayé ìgbà tó ṣe too much violence. Ìgbà táwa jà yẹn ló sáré lọ ra gold ló sáré owó àìsàn tó gbà lọ́wọ́ mi 5,000 mo ló mú tó sáré lọ fi kó ra gold tó sáré ṣe fọ́tò sí pé ó dẹ̀ pé nítorí ìsín ó máa ń lọ ìdájà ó máa ń la àwọn èèyàn ṣe láìṣe kìíní kan fún mi bí wọ́n ṣe yàwó èyí tó yìí I get people wey love me for market àwọn èèyàn yìí ṣe níbẹ̀ ìsinmi láì tí máa ń ṣe pátí ní kẹwàá wò èrò máa ń kú mẹ̀káníkà nìkan èyí mo bá ṣe ń dín pẹ̀lú àwọn èèyàn ó máa kọ́pì ìbẹ́ ló lọ pòtì sílẹ̀ kíní kan and reason the only thing tí mi ò láìpẹ́ ní pé my mom is not on social media the only time my mom was on social media and it was on Instagram she was not there because she want to come and be with me she was there because she was doing it she just take off my sister's house ṣe ti rí ìyá mi tẹ́ ẹ̀ wọ́n òun ní architect wa òun ní surveyor wa òun ní labourer wa òun ní everything anything you are doing she ó mọ gbogbo bá ṣe ń ṣe sí nìyẹn òun ló máa ń bá wa monitor everything. So that was ibi tó ti lọ ń pè sí ibi tẹ́ bá rí interview tí Regina ṣe lórí YouTube. Only me and my money used to have this show by this house. She said she wants a particular design. I will say I want a particular design. Mom see the more good in the design. Ṣé tí gbogbo design yẹn Regina tẹ́ ẹ̀yìn yẹn lọ wò lórí YouTube. Mom see ni àwọn ni wọ́n ṣe most kìíní kan. This is how this one is going to be. Mom see ni. You never see her.
But ìgbà tí kẹ̀sẹ̀ kọ́kọ́ jàjà lákọ̀ọ́kọ́, our mommy did something. Mi kì í dájú ká gbà o. Mi kì í gbà gbà o. Our mommy know we are fighting. Mommy know we worry. Oh, mo ṣe yìí. From tí kò sí tó kọ́rùn. No, àdúrà yìí. Our mommy did something like very bad. Tí ìyájú fún àgbàlagbà ni wọ́n. Ọba bring the house. Ní tó bá ṣe wẹ̀rẹ̀. Ẹ máa mọ̀ pé níbi lẹ́yìn tó so dédé. Our mommy did something. Our mommy was throwing on her face. I had the evidence. I had the screenshot. Abiyamọ wo ló lè ṣe bẹ́ẹ̀? Ọ̀rẹ́ ọmọ ẹ̀ tó ti rí when I went to Nigeria, when I went to bury my mother-in-law, I went to her place to see her mom. When I saw her mom, the condition I saw her mom was not good. Ó did see ọ̀rẹ́ mi tí ó ṣe ìdìbò ilé jíjìn. They were very skeptical to take me to their room. They won't see a room. In the banquet. When we now left, my husband said, "Titi, you are property. You are property to them to the one to insolvent happening. Oh, to the question, who your mom was there today? This is the thing. I'm thinking that they take mansion. Pinky Agbayani. Mansion. Wọ́n yà mo mọ̀ pé bọ̀ mí ìfẹ́ jíjẹ́ ìmọ̀ gbogbo àṣìlẹ́ẹ̀kẹ́ èèyàn pé especially tó bá lọ fẹ́ fèsì lọ́ra lé ó máa jẹ́ ìsìlẹ̀ pé nǹkan báyìí láṣẹ nǹkan báyìí láṣẹ ọkọ mi wá ní ìjọ ní ìṣùgbọ́n ọjọ́ wá sí ilé rẹ̀. This day is with my kid for 3 good years tó máa ń kọ́ ọmọ tí mo bá máa ń dà ọmọ for 3 good years tó ti lé ọkọ ẹ̀ síta tó ti sọ̀rọ̀. And I told my husband pé mo ti gbọ́ ọkọ mi wá di pé mi ò jẹ́ tètè sọ fún my husband was the person that told her sí ìdílé tí wàá ra ilé tí ìṣe kìíní kan tó lè mú mọ́mí ní sílẹ̀ aṣáàfin láìpọ̀ ó jẹ́ kí ó jẹ́ òwògbé tí ó jẹ́ ṣe kìíní mo ní ilé wèrè tẹ́lí tí wèrè èmi mọ̀ bíyàn máa ra ru ilé yìí tí irú ilé yẹn jẹ́ ilé téèyàn máa pòsì pé mo ti ra ilé o. ó ṣàlọ gbogbo àlè náà ló ṣàwà òun náà ṣà ní ìsìn ilé yìí ó ṣàn pé mo fẹ́ kí ilé mi àtẹ̀yìnwá ìjẹ́dà kí ilé wo ṣàǹbá ẹni àwọn tó ra tó ń ta lẹ́yìn kí ilé wa wà lẹ́gbẹ̀ẹ́ ara wa kó ṣe kí ní kọ̀ọ̀kiri pẹ̀lú nínú ara mi mo ti mọ̀ pé náà kí ní ìṣèlú kan kí ní ìṣe tó bá ti jẹ́ pé nǹkan bí àṣírí tó ní mo ti rí pé ó ní ìlara ìmọ̀ ni ìyẹn ní ìlara tí ó bá jẹ́ rí nǹkan tẹ́ ẹ̀ ṣe ó máa pa ní ṣe ní ò fẹ́ nǹkan tó yẹ kó máa jọ kó ṣàǹsọ fún sọ̀bí ẹ̀ lẹ́yìn ìrọ̀ o. A sì máa débẹ̀ òkè kí ògo ẹ fún wa ń star o. This is our mother that is praying me. When I went to the meeting, she let him out. What our mother did, that's why I'm saying all this. When I went to the meeting, the motive of Adela to do it now. So, but if you don't get it, forget it. When she was doing her baby, I did a surprise for her mom. She has never did a surprise for her mom. I was the one that said, go and do photo shoot for your mom. When you need to do this, you will not accept her. And your parents, you cannot even look at it. Everybody wanted to make you wow. I think you want to know she. Ìyá mi lè máa tọrọ ìjẹ o. Kẹ́ tó rí mi pé mo jẹ ìtumọ̀ àrí lára ìyá mi. Ìyá tó bí mi jẹ́ ń wá yìí. So, mo ṣáà ṣe everything. So, ìyá tó yẹ pé ó ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀, ó ti ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Ìwà tó mú ìwà jà. Ó pè é pé kí ló ṣẹlẹ̀. Má bínú ohun kìíní kan because if it is my mom, that is exactly what my mom is doing. My mom ló máa ń support ara àtàjù àwọn ọmọ lọ. Oníṣíà kí ni kankan máa sọ̀rọ̀ ni everybody ẹ ti rí nínú immunity industry kò sẹ́ni tí òun mọ́ mi because tí nàìjíríà bá ti ní small thing láì mọ́ tí mi máa gbọ̀ náà dẹ̀ lọ́nà kò sẹ́ni tí òun mọ́ mi nínú kí ni industry ẹ máa lò báwọn gan wá ti kí ni ìgbà tí nàìjíríà ṣe ṣọ́ọ̀bù obìnrin ní 3 years ago ẹ máa rí tí àǹtí Ronke Òṣèlú sọ wípé àbíamọ ìyá yìí ó máa ń pọ̀ àwọn ọmọ ẹ̀ lẹ́yìn mọ́ sí ni máa lọ sí film industry. Thanks for watching and thanks for your time. See you next time. Bye.